àfẹ́sọ́nà ẹ̀ ni mo jẹ́. Last year August lèmi àti ẹ̀dẹ̀ mọ́ra. Ẹni ọ̀dọ̀ yín ló sùn sí bàbá tí tó ti ṣe crime, ló ti commit crime yẹn. Ọ̀dọ̀ mi kọ́ ló sùn sí sá. Gẹ́gẹ́ bí ìwádìí wọn lọ́dọ̀ yín ló sùn sí, ẹ̀yin lẹ bá gbalé, ẹ̀yin lẹ bá ra fóònù, kódà ẹ̀yin lẹ change sim. Ẹ jẹ́ kí n ṣàlàyé bí àárín yẹn ṣe jẹ́. Nígbà tí ó lọ rọ́ọ̀bù tó délé, ó dé ilé wọn ní Ògùnbọ́nà. So ó ní àbúrò ọ̀gá òun, ó pe òun àbúrò ọ̀gá ẹ̀, ó ní ó pe àwọn àbúrò ẹ̀ àti àwọn ọmọ mi ẹ̀ ló ń ṣàlàyé fún mi pé àbúrò ọ̀gá ẹ̀ pé kó wá nígbà tí ó ṣiṣẹ́ láabi tó ṣe lóru mọ́jú yẹn. Àti ọdún kọ̀ọ̀la ní aago 9 lèmi àti ẹ̀ ríra. Nígbà tó dẹ̀ ṣiṣẹ́ láabi yẹn tó dé, mọ́mí ẹ̀ ní ọ̀wọ́n rí pé ọ̀wọ́n jọ lọ kí Happy New Year, èmi ní èmi ò rí pé mi àjọ lọ kí Happy New Year. Ìgbà tó dẹ̀ di ọjọ́ yẹn, èmi wá béèrè ẹ̀ lọ́wọ́ aago 9 kọjá, wọ́n ní kò sí nílé, mo dẹ̀ jáde. Létà tí mo wá padà wá, nọ́nà ti wálé pé ó ti bọ́ ṣọ́lẹ̀ pé ó ti lọ. So ìgbà tó wá di ọjọ́ kejì, mọ́nà kí ló ṣe Lékan, ibo ni Lékan wà? Mo try nọ́mbà Lékan ò lọ. Mọ́mí ẹ̀ mo wá rí mọ́mí ẹ̀ tó ń dáná oúnjẹ tó fẹ́ gbóúnjẹ lọ. Mo ní mọ́mí Lékan kan ṣáà ní kí n má wọ̀ wípé Ọlọ́run á yanjú ẹ̀. Mo wá kọjú sí àbúrò ẹ̀ tó jẹ́ Àlàbá. Wọ́n á ní Àlàbá kí ló ṣẹlẹ̀. Àlàbá wá ń ṣàlàyé fún mi pé wọ́n mú ẹ̀gbọ́n òun, pé wọ́n ní ẹ̀gbọ́n òun jalè. Kò pẹ́ ni mo rí Lékan tó sá lọ, tó sá dé. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé Lékan ṣé bọ́nà wà ní police station ní, báwo ló ṣe sá lọ? Ó ṣáà ní kí n má wọrí pé ká máa lọ. Ìgbà tá wá dé Ìjàyè, tá a dúró sí Ìjàyè, ìgbà tó wá di alẹ́, wọ́n á ní èmi ò níbi pé kí ló ṣẹlẹ̀ sàn nǹkan tó ṣẹlẹ̀ fún mi tó fi sá mọ́ ọlọ́pàá lọ́wọ́. So ó ṣáà ní kí n má wọrí, kò sọ anything fún mi di ọ̀ǹtì tí wọ́n fi wá mú àwa méjèèjì níbi tá a jọ lọ gbé. Òun ló rẹ́ǹtì ilé pé ká máa gbé bẹ̀. Wọ́n á ní ìgbà tó ní àwọn ẹ̀gbọ́n mi wá ní èmi wá sọ fún ẹ̀gbọ́n mi pé báyìí ni issue tó ṣẹlẹ̀ o, ṣùgbọ́n Lékan nǹkan tí mọ́mí Lékan sọ fún mi rèé o pé kò jẹ́wọ́. Before kí wọ́n dẹ̀ tó mú mọ́mí Lékan wá sí eléwé nǹkan tó stay, ó máa ń pe àwọn fámìlì ẹ̀, ó ń pe dáàdì ẹ̀, ó ń pe àbúrò ẹ̀ pé kó bó ń gbé fóònù fún grandma, kó gbé fóònù fún mọ́mí ẹ̀ ó dẹ̀ ń bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀. So kò pé nọ́mbà mọ́mí ẹ̀ tó ti mọ̀ pé nọ́mbà mọ́mí ẹ̀ ti wà lórí ọwọ́ fóònù Ìbára. Ó ń pe àbúrò ẹ̀ tó jẹ́ Àlàbá kókó bó ń gbé fóònù fún mọ́mí òun. Ó dẹ̀ ń ṣàlàyé fún wọn pé mọ́mí òun ṣé ẹ̀ ń lọ, mọ́mí ẹ̀ sọ fún wọn pé wọ́n ń wá sí iléèwé wọn, ọ̀wọ́n ń lọ ọ̀wọ́n bọ̀, ọ̀wọ́n ń lọ ọ̀wọ́n bọ̀. Ó ṣáà sọ pé ọ̀wọ́n ń lọ ọ̀wọ́n bọ̀, pé àwọn ọlọ́pàá iléèwé wọn ní kọ́wọ́n máa lọ kọ́wọ́n máa bọ̀, pé wọ́n máa tó yanjú ẹ̀. Pé ó wá sọ fún mọ́mí ẹ̀ wá sọ fún pé wọ́n ní ọmọ ọ̀dọ̀ yẹn nánú òṣìṣẹ́ yẹn pé àwọn tọ́jú òṣìṣẹ́ yẹn wọ́n ti rí wọn ní Kogi. Ó ní mọ́mí òun sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ sẹ́ǹdì owó sí wọn pé kán fún grandma, kán fún mọ́mí òun, kán bọ́ òun kún ọ̀dà, kán bọ́ òun kúnlé. Ẹ ṣé o, orúkọ tèmi ni Mrs. Adéníkẹ́ Adékọ̀mbí ìyá Lékan Adéníkẹ́. Ní on the 1st ní on the pé ó wá dẹ̀ tẹ̀lé ìṣojú mi ni wọ́n ṣe pé ní aago 11 ní fẹ́ múra ṣọ́ọ̀ṣì, but kò sọ mo kàn bí kọ́ọ̀lù mo wá ní kí ló ṣẹlẹ̀, ó ní kò sí kankan wípé ọ́fíìsà ló pé wọn àbúrò ẹ̀. Ìgbà tẹ́mi dẹ̀ múra mo dé church, ìgbà mo délé ni mo dẹ̀ rí kọ́ọ̀lù lónìí ẹ̀ ló mọ́ èmi òun wà ní Ìbára o. Mo ní kí ló dé, mo dẹ̀ múra mo dé police station ní Ìbára. Ó ní ọlọ́pàá obìnrin yẹn dáhùn, wọ́n ní kí n béèrè àǹtí Níkẹ́. Mo dẹ̀ dé bẹ́ẹ̀ láti iná dẹ̀ dáhùn pé ṣé mo gbọ́ pé wọ́n pa Fatinoye lóru mọ́jú. Mo ní ó ní mi ò gbọ́ nǹkan kan, mi mọ anything. Lọ́dẹ̀ dáhùn pé ọmọ ọ̀dọ̀ yẹn ò pọ́n ti mú o, wípé ọmọ yín kò mọ̀ ń pa ẹ̀. Mo ní ilé ni àjọ jáde, ìgbà tá dẹ̀ dé station, ìgbà tá dẹ̀ dé police station, a dẹ̀ dúró wọ́n mú òun, wọ́n ti fi sínú cell. Èmi dẹ̀ padà wálé. Ìgbà tó dẹ̀ díjọ́ Monday mo so oúnjẹ kí n gbé lọ fún eléyìí dẹ̀ dé bó ṣe dé condition tó wà bí fẹ́
kó pé kíni ó ní kí ló ṣẹlẹ̀ mo ní má wọrí pé Ọlọ́run á yanjú ẹ̀ àbúrò ẹ̀ dẹ̀ ṣàlàyé fún ìgbà tẹ́mi dẹ̀ dé station wọ́n kọ́ pè mí lọ́nà pé ó dákú o kí n máa bọ̀ pọ́n gbé lọ sí hospital mo dẹ̀ dé police station lọ́kọ̀ gba fóònù náà dígì mi pé ọmọ mi ti sá lọ mo ní ó ti sá lọ kẹ̀ torí àwọn gan lọ́n sanwó ọ̀kadà mi ìyẹn ní Ìbàrà. On the report of the dastardly act, the Commissioner of Police directed the Homicide Section of the State Criminal Investigation Department to take over the case and ensure that the culprits were brought to justice. In the course of investigation, one Lekan Adekanbi, a driver to the deceased family, was arrested based on circumstantial evidence while investigation continued. The arrested suspect, Lekan Adekanbi, suddenly collapsed in the cell on the 2nd of January 2023, and he was rushed to the hospital for medical care. But while in the hospital receiving treatment, he suddenly jumped from the bed and escaped through the fence of the hospital. His escape further confirmed the police suspicion of his involvement in the case. There and then, the Commissioner of Police ordered the State Anti-Kidnapping Unit to join forces with the Homicide Unit in order to get the escaped driver and his accomplices arrested. The two teams, in compliance with the CP's directive, embarked on technical and intelligence-driven investigation and traced the movement of the suspect to his elder brother in Iseyin, Oyo State, but he had left the place before the arrival of the police. The teams further intensified their efforts, which yielded positive results when Lekan Adekanbi was apprehended in his hideout somewhere in Abeokuta on the 21st of January 2023. Okay, tell us your name. Ekasan ọmọ Nàìjíríà. Say what? Mo ní Ekasan ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Lekan Ahmed Adekanbi. Orúkọ mi ni Lekan Ahmed Adekanbi. Láàkọ́ náà kò sẹ́ni tí ó dẹ́ṣẹ̀ rí kọ́lọ́n kó foríjì gbogbo èèyàn. Òtítọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pátápátá ní pé mi ò ní lọ́kàn láti pa ọ̀gá mi o. Mi ò ní lọ́kàn láti pa ọ̀gá mi gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Akamọ́yè sọ. Mi ò ní lọ́kàn pé mo fẹ́ pa ọ̀gá mi tàbí mo fẹ́ dá ní ọkàn lóró nílé ayé yìí. Àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ń ṣe búburú lójú aráyé tó bá rò pé rere ló ń ṣe, Ọlọ́run ọba á san lẹ́san. Téèyàn bá dẹ̀ ń ṣe rere kẹ̀rí tó bá rò pé búburú ló ń ṣe, Ọlọ́run ọba á san lẹ́san. Ṣé rí eléyìí tó ṣẹlẹ̀ yìí á kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n láàánú tó ń dájú mẹ̀kúnnù lẹ́kọ̀ọ́. Ṣé rí Ìbàdàn ọ̀gá mi máa gbà mí síṣẹ́, dráìvà ló gbà mí fún kí n máa wa mọ́tò, normal driver ní 2018 ló gbà mí ní September 2018. So Ìbàdàn gbà mí síṣẹ́ dráìvà kí n máa wa mọ́tò. So nígbà ló ṣe gbé ní Kwari, Ìbàdàn wà ní Kwari yẹn tí n bá wọn ṣiṣẹ́ máa fọ mọ́tò. Ìgbà tó máa tó bí oṣù kẹfà akọ́dédé wa wọn nígbà ìgbàlẹ̀ lélẹ̀ máa bá wọn gbá wájú ta. So mo ń ṣe lọ, mi complain pé bóyá bá kan àbí kankan. So ìgbà tí mo ń ṣiṣẹ́ ìgbà 25 náà mo ń gbà. So mo ṣáà ń ṣe lọ òun rọ́gẹ̀dẹ̀. So ìgbà tó di 2020 mo ń lọ́kàn pé máa bá wọn sọ̀rọ̀ kọ́ tiẹ̀ yá mi lówó ọdún kan. So ìgbà tó di January 16 èmi àtọ̀gá mi pásọ́nà yẹn dádì yẹn Mr. Kẹ́hìndé Fatinoye Albert àjọ lọ sí pati kan lẹ́kọ̀ọ́ ní Ìdúmọ̀tà. So bàtà jọ ń bọ̀ mo wá sọ fún dádì mo wá fẹ́ rí yan ní o lè máa sọ̀rọ̀. Mo ní dádì mo fẹ́ yáwó owó mi bí ọdún kan àbóṣù mẹ́fà. January 16 2020 kí COVID-19 tó dé. So òun ni mo sọ fún wọn pé kó yá mi lówó pé mo fẹ́ invest kí tẹ̀ máa ṣe ọkàn kémi náà dá wà sí ìtẹ́ kémi ò tí ì nílẹ̀.
so mi ti ní nǹkan committee àti kọ̀ọ̀kan látara yín sá ẹ̀jọ̀ sá ẹ ràn mí lọ́wọ́ ọdẹ ní kò sùn wà láì pé àwọn àwòkọ́ tó wọn lè ṣe sí ọdún yẹn jálẹ̀ wọn sọ anything ìgbàdo di 2021 mo bá yàwó wọn sọ̀rọ̀ yìí pé mọ́mì torí bàtà gbọ́ wíwọ́n lọ skul ní àárọ̀ mo ní màmá mi mo ti bá dáàdì sọ báyìí báyìí o pé mo ní ìdòwò bí kò ti ràn mí lọ kọ́ yá mi ní inú sálárì mi kọ́ máa yọ díẹ̀ díẹ̀ tàbí kọ́ yá mi kí n mọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n yẹ mi ìdòwò mo ti mọ̀ pé owó tí mo fẹ́ fi ṣe nǹkan ó ti wà ní ọwọ́ mi kí n máa fi assist pẹ̀lú àwọn family náà máa maintain torí ibẹ̀ yín sanwó ẹ fún mi lè rí àyè tùjọ owó oúnjẹ ló ń bọ́ sí iná ló ń bọ́ sí mọ́mí dẹ́ ni àpé àwọn bá dáàdì sọ̀rọ̀ wọn sọ anything so 2022 wọn sọ ọkàn ìgbàdo di June oṣù kẹfà lórí June dáàdì máa ń ṣe birthday wọn June 30 every June 30 dáàdì máa ń ṣe birthday so mo ti lọ bá wọn ìgbàdo ṣe birthday tá parí patí tó ń láyé mo lọ bá wọn ní àdáàdì mo ṣàdúrà fún wọn so mo dẹ̀ sọ fún wọn pé dáàdì nǹkan tí mo sọ ẹ ràn mí lọ́wọ́ o lórí ẹ̀rọ ní àkóso wà lápé àwọn ò tí gbàgbé pé kóso wà mo dẹ̀ ìgbàdo máa di July 5 2022 mo lọ bá ẹ̀gbọ́n àbúrò wọn tó mú mi débẹ̀ ìyẹn Mr. Ṣèyí Fatinoye mo ní di mo bá bá dáàdi àgbọn sàn kan báyìí o wọn ní kò sí wàhálà sínsì tẹ́ pé àtijọ́ yìí náà o wà burúkú o gbé mọ́tò wọn sá lọ àwọn ò gbọ́ pé o jà wọn ló léèrè wọn ò fẹ́ ju ẹ̀sùn mi rí wọn sọ nǹkan pé o ṣeun bákan kò sí wàhálà àwọn bá wọn sọ̀rọ̀ so lórí àwọn bá wọn sọ̀rọ̀ yẹn ló wà títí di September àwọn di September ẹ mo ní mo tún lọ padà bá wọn ilé wọn lọ́ba dá mo ní báyìí nísìn ṣé ẹ kó má bá mi wáṣẹ́ mi kí n kó máa ṣiṣẹ́ mi pásọ́nà lẹ́kọ̀ọ́ àbí Abẹ́òkúta wọn ní ẹ sì ní sùn lọ́dọ̀ gbọ́n mi má bá wọn sọ̀rọ̀ so lójú mi ń bẹ every year lọ́dọọdún lọ́ máa ń ra mọ́tò tuntun wọ́n dẹ̀ ra mọ́tò kékeré jù mọ́tò 10 million 5 million báyìí máa ń rà nìyẹn so wọn á bẹ kí ni mo ṣe fún wọn ṣé mo ṣe wọn ni láti gbogbo wàhálà mi lórí ilé gbogbo mi ń ṣiṣẹ́ yẹn bá wọn fọṣọ bá wọn mi fọṣọ o bá wọn lọṣọ màá mọ̀ búlé àfájá lóúnjẹ àgbálẹ̀ sá 25 náà mò ń gbà màá mọ̀ búlé màá gbálẹ̀ màá ṣe gbogbo ẹ̀ so sọ anything gbogbo ẹ̀ mo dẹ̀ ń jẹ́ kí ẹni àbúrò wọn kó máa mú wọn fi tó wọn létí ó níjọ́ kan táàbù ìyàwó àbúrò wọn wá lé níjọ́ ọdún tí mọ́mí ní ó yálé kan lọ fọ gbọ́ abọ́ yẹn so mi wá ń fọ abọ́ yẹn tán ìyẹn wá kébì sí wá tàbí kí n wá nínú mọ́tò ẹni yẹn fún mi 500 ìyàwó wọn wá ní àpé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tó gbà mí fún nìyẹn pé ibi dábàá lọ gbà mí fún òní à mo ní kó yà kí mo fẹ́ complain fún yín torí mo ti complain fọkọ yín but mi fẹ́ máa rojọ́ káàkiri ìpè torí bọ́yìn ṣe mí kò dà ọ̀dẹ̀ fi kówó mi tọmọkọ fi kówó mi kọ́ yà mí lóhùn sọ anything so ìyàwó àbúrò náà ní pé kò sùn wà láì pé wọ́n fẹ́ máa lò mí nílùú ẹrú ni gbé mi rẹ̀ try ike mo tẹ̀ try gan pé gbogbo àti wọ́n tẹ̀ travel náà ibi nìkan mo wà nílé tí mo fàjà lójẹ tó fún mi kí ilé ike mi ò torí ẹ̀ ni mo fẹ́ gbé mọ́tò sàlọ́ àbí fẹ́ já àwọn olólè àbí fẹ́ ṣe nǹkan so wọ́n ní àpé mo wà trust forward pé bá kí ni mo wá ṣe fún wọn tí wọ́n tẹ̀ wá ní plan kan rárá fún mi rárá tí mi tiẹ̀ wọ́n dẹ̀ ní pé àtẹ̀yìn bá bó ló ṣiṣẹ́ ó di ọdún 10 wọ́n ní láyé àtijọ́ pé láyé ìsìn ọdún 5 ni bí àwọn olóṣìṣẹ́ tó bá ní pàtó ẹ̀pọ̀ olówó yẹn ọ̀dájú ni pé ká èèyàn ni wọ́n mọ̀ pé owó tó ń sọ yẹn kò lè la ẹ́ ó lè tètè jẹ́yàn ọjọ́ orí ẹ̀dẹ̀ ń lọ ìyẹn ìyàwó ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ fún mi mo wá òbí kílẹ̀ mo wá pìlà lọ́kàn mi kí mo lè ṣe fún wọn kí mo lè fi gba owó lọ́wọ́ ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn kí mo lè gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn pé wọ́n lè lò mí nílùú ẹrú báyìí kọ́ lómi gbé kọ́ wá fún mi lẹ̀ fún wọn fámìlì fi máa wúlò máa bẹ kí mo lè ṣe kí mo lè fi gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn so mo á kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yẹn lẹ́nìkan ní àdúgbò ẹni àpé méjì lọ̀rọ̀ yẹn ó ní bó ṣe wà yẹn tó bá sọ fún wọn pé kó yẹ lówó yẹn tí wọn ya yẹn wọn náhùn sí ẹni ọ̀fẹ́ kó tètè jẹ́ èèyàn ni ó ní nǹkan tó lè ṣe ni pé ìwọ náà tó bá kọjú sẹ́ kó tá bá kún wọn nìkan kó tó rẹ̀ pàmò á ní ẹ̀gbọ́n báwo lè ṣe ẹ lè bá mi wí ẹni tó yẹ pé tó ní bọ́n ni olórí ọ̀dọ́ ló ń jẹ́ oníṣẹ́ mi lè rẹ oníṣẹ́ lè bá mi rẹ tó ní bọ́n ló ní òun á jáde sí gbòòrò òun àwọn ọ̀tọ́ yẹ kó máa ń fa sìgá tó mu tí tó mu gbó lójọ́ mọ́ta bí kì í mú wá bí kì í mú 40,000 wá oní kò sí wàhálà kó ní wàá bá mi rẹ́ǹtì bọ́n
pé wọ́n bá mi wé èèyàn méjì pé pẹ̀lú mi ajẹ́ mẹ́ta pé a máa lọ pé kí n má wọ̀ rí ó fi mí lọ́kàn balẹ̀ gbowó lọ́wọ́ mi ṣùgbọ́n ìyẹn ò ṣe lówó ọjẹ́ lówó tẹ́lẹ̀ ní sálárì tó ń sọ fún ọjẹ́ ṣé nu sálárì ẹ sọ pé ẹ̀tọ́ yẹn fẹ́ gbẹ̀tọ́ yẹn lọ́wọ́ ṣe ọjẹ́ lówó jẹ́ sálárì rẹ̀. ti up to now àwọn jẹ mí lówó ẹ̀tọ́ tí mo fẹ́ gbà lọ́wọ́ ni pé wọ́n fi kún iṣẹ́ mi àwọn fi kówó mi ọ̀dẹ̀ fún mi lọ́wọ́ ọ̀dẹ̀ ràn mí lọ́wọ́ ṣe mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe driver personal lọ́gbà mi kí n wa mọ́tò tí mọ́tò bá ní fault bí a fẹ́ gauge oil abẹ́ tí mọ́tò ṣe nǹkan tí driver wà fún nìyẹn driver ò sí ní ọmọ ọ̀dọ̀ ní kó máa mọ̀ pulé kó máa gbálẹ̀ kó máa fún ajá lóúnjẹ kó máa bá wọn fọṣọ so bí ẹni yẹn ṣe ní àpé kí n kó yẹn wá yàgbà 40,000 lọ́wọ́ mi àṣé pé yẹn ń tọ́ mi ni kò ní nǹkan kan ṣe so ó gba 40,000 yẹn lọ́wọ́ mi ọ̀sẹ̀ kìíní kọjá kò sọ anything ọ̀sẹ̀ kejì kọjá kò sọ anything mo ṣáà ń pè kó ó ṣáà ń yí mi mo á rò pé ta ni mo ti lè wo mo ṣáà bẹ̀ tí ní wo káàkiri mo wọ́ ọmọ ọ̀ta àwọn tó ń fa sìgá tó ń fa gbódò kí mo lè rò pé ọ̀tẹ̀ lè níbọn kọ́ lè bá mi fi halẹ̀ torí tí ọ̀gá mi ò bá rí bọn sójú wọ́n lè má fẹ́ fún wa lówó téèyàn bá lọ bá wọn bí a pẹ̀lú àdá àbí kó lọ bá wọn lásán pé wọ́n lè má fẹ́ yá wọn lò àbí wọ́n fún yàn lówó má bẹ kí mo lè ṣe so mo wá rántí pé mo wá ṣàṣàwọn fóònù mi ṣá mo wá rántí pé mo ní nọ́mbà Kofi lọ́wọ́ mo wá pé Kofi yìí òun náà máa ní Kofi ló wà lẹ́gbẹ̀ẹ́ mi mo wá pé òun náà ó yẹ kó náà lè ní connection ọmọ ta bàbá ọmọ tó níbọn lọ́wọ́ àṣepọ̀ òun gangan fúnra rẹ̀ gan tiẹ̀ níbọn so tí mi mọ̀ láti tí mi tiẹ̀ mọ̀ so mi sọ ó tà ní kí n má wọ̀ rí so ó ní àpé nǹkan tó ṣẹlẹ̀ ní pé òun máa get tiẹ̀ bí tó bá ti tí má ti tó time kì í jẹ́ kó òun mọ̀ ipò òun máa gbé ṣé mo máa fún olówó ọ̀tà mo tó rò pé ṣé ìpínlẹ̀ tó fẹ́ gbà mí ṣá mo wá ní kó lọ gbébọn yẹn wá tó yẹ kí n fún olówó any amount pé màá fún mi ò dẹ̀ lówó kò yẹ kí mo lówó náà o so ó ṣàṣe lọ pé lọ gbébọn yẹn ó ní kí n bọ̀ so wá lọ bẹ́ẹ̀ nìkan ṣáà lọ gbébọn yẹn wá ó fi wọn mi ó ní eléyìí náà ṣe ó wá ní àpékò sọ́tánú ẹ̀ pé a máa rọta ṣé gbóná ta ń parọ́ fún mi ni so wá gbowó ọta mẹ́ta lọ́wọ́ mi so which is 4-5 ìgbà tó gbowó yẹn ṣá so ó ṣáà ń parọ́ ó ṣáà ní àbíkí ní ṣùgbọ́n mo ti rọta yẹn rà so náà ta àbọ̀ mi tiẹ̀ mọ̀ so mo ṣáà ń pè mo ń disturb ẹ̀ mo wá ní kò lè jẹ́wọ́ nìkan pé kò wẹ́ nìkan wọ́n wá ní àpé kí n má wọ̀rì òun náà mọ̀ yá òun kan tó wà ní bẹ́ẹ̀ dẹ́ta pé òun máa ní control ẹ̀ wà pé kí n má wọ̀rì pé òun náà gba Abẹ́òkúta pé òun náà Anambra lòun ti wá o pé but mi èpò òun pé mo ní lọ́ kékeré òun sì wà l'Abẹ́òkúta ti up till now mi mọ́lé ẹ̀ so a kò máa ń pàdé bí a kì í bá pè ló máa wá ó mọ́lé wọn bá mi lé so tó bá wà náà kò ń sọ fún mi pé bóyá òun lè kan l'Abẹ́òkúta àbó ní kankan so bàtí ó ṣáà gbébọn ẹ̀ ó wá di àti 31st so bóyá kìnnìkì wọn bọ́ lábíọ́lá wẹ̀ nìyẹn bá lọ bá ní alẹ́ so wá náà ọ̀gá mi yẹn kọ́ mo ní àpé wọ́n ti lọ church pé èmi kọ́ mo gbé wọn lọ church pé wọ́n wà ní church pé fúnra lọ́ máa wọ ara wọn mi ò ṣe ń wò ó wá ní ṣe mo sure mo ní fún ara wọn dáàdì bá ti wálé bẹ́ẹ̀ fúnra lọ́ máa wọ ara wọn ó wá ní àpé kó sọ àlà pé kí n bá wọn mú gbé kí n pé àkàmọ́ ẹ ti bọ̀bọ̀ àkàmọ́ ẹ pé ó ti wà ńlẹ̀ pé ó ti dé báyìí bọ́ ti wà lótẹ́ẹ̀lì bàtò wa ló mú wa bí ọjọ́ sọ abẹ́lẹ̀ àjọrin lọ sí ó pè mí àjọrin lọ sí hòtẹ́ẹ̀ àti mo débẹ̀ mo bá wọn bẹ̀ wọn àti ẹ̀ so ọjọ́ mọ ọtí èmi ò mú anything ìmọ̀ta wa pàdé junction so ó ní kí n ra sìgá fóun so mo ra sìgá pálí kan fún yẹn àkàmọ́ ẹ̀ so kò fi yẹn dẹ̀ mo ṣe sí èmi ò mú anything nínú kankan so ìgbà tá a dé junction àwọn wa ní kí n máa lọ ṣe yá ó sì pé ọmọ bá mi ní kí n máa wọrí so mo ní iṣẹ́ ṣọ́ pé ó ní gbogbo nǹkan ti set ìbọn ẹnìkan náà nìkan ló wọ́n gbé dání wọ́n ní kí n máa lọ so gbàdé mi dé housing so mo ṣe hide sí ìtòsí mo wá pè wọ́n pé ibo lẹ wà ọlọ́run ti ń bọ̀ ní ṣe bí ilé amóṣù ní mi ẹ̀ júwe fún wọn ọlọ́run ti fẹ́ dé bẹ́ẹ̀ pé kí n máa wọrí mo wá padà pè wọ́n so mo yà padà pè wọ́n ṣá ìgbà tí mo padà pè wọ́n àwọn ní àwọn ti wà ní around gbọ́n ti wà ń bẹ̀ so bọ́ yọ sí mi nígbà tó yọ sí mi ṣá so mo ṣá lọ mú kíbi tí àwọn dáàdì máa ń fi kí sí mo ṣí gate small gate ìgbà tí mo ṣí gate yẹn àwọlé bàtà wọlé so ajá mo ní kó dún ta mo má já wọnú security house ìgbà tí mo má já wọlé mo ṣí
ilẹ̀kùn wọlé àwọn méjì wọlé bàtọ́ wọlé mo sí sitting room bàtà wọlé mo ti lẹ̀kùn so mo wá sọ fún wọn pé nǹkan tá a wá ṣe tí wọn gbàgbé àpàyàn bí àyàtọ̀jìyàn sílẹ̀ o owó mo fẹ́ gbà o tí n bá yẹ ti gbowó yẹn máa travel máa lọ invest máa dá wà ní o nǹkan tí mo fẹ́ ṣe ni ẹ̀tọ́ mi wá gbà mo wá gbowó ni o wọ́n ṣáà ní kó sọ wàhálà pé mo ní àpàyàn níbẹ̀ ni mo wá sọ fún àkàmọ́ ìgbé ṣe bí wọ́n lákàntì olóhùn lákàntì mo ní mi gbowó ẹ̀ sínú àkáǹtì mi o ìgbé inú àkáǹtì ẹ̀ la máa gbà sí àbáyé ti gbàjọ́ kejì àgbọ́dọ̀ kó kúrò so àdèmàlọ́ pín owó mo ní kó sí wàhálà pé normal app ni pé kò ń ṣe normal access or bb or gt account pé normal app kuda account pé òun ṣí lórí fóònù ni pé 10 million lè wọ́n bẹ̀ 20 million lè wọ́n bẹ̀ pé kí n má wọrí mo ní kó sí wàhálà so àdèjókòó nulẹ̀ mo ní ṣe ẹ gbàgbé ó ní àwọn ò gbàgbé kò pẹ́ mo ní àmẹ́ni tí inú ilé yìí o owó nìkan lára gbà ó ní kó sí wàhálà so kò pẹ́ ní kò fi lóun fẹ́ mu òun fẹ́ mọtí mo ní o ti mọtí bẹ́ẹ̀ má ṣe mistake ní ìbàjọ́ o ó ní àṣòhun iṣẹ́ ṣiṣẹ́ ní pé àṣàjọ ṣiṣẹ́ pé òun ti ṣiṣẹ́ dáadáa rí pé mi ṣáà mọ̀ pé òun níbọn lọ́wọ́ pé òun ṣáà ti ṣiṣẹ́ òun ti pààyàn rí òun ṣáà ti ṣe gbogbo ẹ̀ rí so mo ṣáà jókòó mo wá lọ wo inú fridge mo gbé skirt fún wọn mo mú table water méjì fún wọn sọ wọn dẹ̀ mú mi ò mú anything mo jókòó dítì pé mo mọ̀ pé mo ti wá ṣe pé fẹ́ gbowó ni so kò pẹ́ ibi tó ti mọ ti yẹn lọ bí àwọn dáàdì ṣe ṣígẹ̀tì mo ní àwọn ọlọ́dún yẹn ọlẹ́dún yẹn o mo ní àkámọ́ ọwọ́ dúró sẹ́yìn mi so ó wà lẹ́yìn mi kò fi ló gbé bọ́n dání ó wà lẹ́yìn tíà èmi wà lẹ́wájú ní áìdì ní kọ́nà àkámọ́ wà lẹ́yìn mi pẹ̀lú àdá lọ́wọ́ àdá wà lọ́wọ́ ẹ̀ so kò fi jókòó wájú ó wá áìdì sẹ́yìn tíà pẹ̀lú bọ́n lọ́wọ́ so bí mọ́mí ìbáyé wọlé tó tilẹ̀kùn so dáàdì lọ́kọ́ wọ ilé lọ́wọ́lé àtọ́ wọlé so báyìí yọ sí wọn nìyẹn bàtà sí wọn gbogbo àdìde so mo sáré súnmọ́ mọ́mí mọ́mí tó pariwo mo ní mọ́mí ẹ̀ má pariwo torí mo lo face mask mo fi bomú mi mo dẹ̀ dé face cap so bàtà tí mo fọwọ́ bọ́ mọ́bí lẹ́nu so wọ́n ṣá ọkúnlẹ̀ àwọn Kofi àtàkà mọ́ mú dáàdì lọ sí iwájú báyìí so wọ́n dọ̀bálẹ̀ Kofi so wọ́n lẹ́sẹ̀ so ó so wọ́n lọ́wọ́ so mọ́mí dọ̀bálẹ̀ wọ́n padà dọ̀bálẹ̀ mo ní kọ́ dọ̀bálẹ̀ fọwọ́ bọ̀ wọ́n lẹ́nu so àkàmọ́ wa ní àfa pé ṣé kọ́ ṣe owó yẹn sóhun mo ní àìwọ́n náà ló máa gbà pé àká nọ́mbà ẹ̀ síta so ó ṣàpàká nọ́mbà ẹ̀ dáàdì tẹ̀ sí wọ́n tú ọwọ́ dáàdì wọ́n padà tọ́ ọwọ́ dáàdì wá tẹ̀ sí bàtọ́ tẹ̀ sí wọ́n rí orúkọ ẹ̀ kíní ẹ̀ ò gbé kú dá wa so kò gbé wa àwa ò gbé kí la fẹ́ ṣe báyìí wọ́n tẹ̀ sí wọ́n rí orúkọ ẹ̀ wọ́n rí orúkọ kíní kú dá àkáǹtì yẹn wọ́n kò gbé wa lórí yáàpù yẹn ṣùgbọ́n àwọn ò gbé kí la fẹ́ ṣe báyìí táìmù dẹ̀ ti ń lọ mọ́ ní jẹ́ kí n kó gbowó owó yẹn sákàǹtì mi màá lọ tí wọ́n ti gbowó yẹn mi nílò àkáǹtì yẹn mọ́ so ọmọ wa pè àkáǹtì mi bàtọ́ wa tó mi pè fún wọn so dáàdi wa ṣe 102,000 ó wà lórí statement of account bàtọ́ print jáde so gbogbo ẹ̀ ló wà nù lọ́wọ́ ọlọ́pàá gbàdá 102,000 lọ send for látòrí GT account. àmọ́ àkámọ́ ní 200,000 lọ́wọ́ kọ́ ṣe. tó bá print statement of account wọn jáde lórí GT account wọn app wọn 102,000 ló wà níbẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn tí mi jẹ́ kò yẹ lóyọ́ 102,000 òun ni wọ́n kọ́ send sí mi ó dé wà lórí statement of account mi náà ní access tó bá print statement of account jáde 102,000 so gbàdúrà wá yá àkàmọ́ wá ní ṣé àbáyọ olówó sí gbàdúrà bàbá wà fi wọ́n pé àwọn òtútù kù nìyẹn mo wá ní irọ́ ni mo wá ní mọ́mì ẹ bá ọkọ yín sọ̀rọ̀ kọ́ fún wa lówó so mọ́mì wá ní àpé dádì ẹ fún wọn lówó àkàwọn Kofi wá ní àpé ṣé wọn ní app mi ni wọ́n ṣáà ṣí fóònù wọn bàtọ́ ṣe pé wọ́n fẹ́ẹ́ sí store àwọn union account bàtọ́ máa ṣí union account yẹn Kofi wá rí ọmọ báyìí ṣí union account yẹn ó gbé balance wá sókè Kofi wá ní bàbá ẹ̀dẹ̀ parọ́ pé ẹ̀ náwó ṣe bí 9.5 million eléyìí so ẹ̀ ń parọ́ fún wa bíi pé fún wọn gbà tí yàrá mo ní má nà wọn o mo ní àná wọn wọ́n máa fún wa ló mo ní àwọn mi ẹ̀ bá dádì sọ̀rọ̀ mo ní dádì ẹ fún wọn yìí tó bá fẹ́ ẹ kó gbogbo ẹ fún wọn yóò dáàdì jẹ́ ṣe wọ́n yà ṣe 1 million naira sí mi káàṣì bẹ́ẹ̀ Kofi ní ó yẹ ṣe sí gbàtọ́ ṣe sí kìíní ẹ̀ maximum yẹ tó lè ṣe nìyẹn 1 million lè dé so àkàmọ́ wa gba ó mú báyọ̀ àtìwé ó gba pin wọn ó gba kóòdì tó fi ń ṣí fóònù kóòdì tó fi ń ṣí app ó kọ́lẹ̀ so ó gbalẹ̀ so ìgbà tó wá gbalẹ̀ Kofi wá ní ó ní kí n wá
mo ní kí ló ṣẹlẹ̀ ó pè mí sẹ́yìn gbà tó pè mí sẹ́yìn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ṣe mo ní ibo ni bàbá yìí ti ṣiṣẹ́ mo ní báǹkì ó ní ó ní wọ́n máa mú ẹ lọ́ba dẹ̀ mú ẹ wá dájú ìyá ẹ mo ní kí ló ṣẹlẹ̀ kí ló rí ó ní àkáǹtì ẹ yẹ wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ wọ́n dẹ̀ máa mú ẹ o mo ní a máa gba owó yẹn tí kó tó di Monday torí Sunday 31st ilẹ̀ Sunday níjọ́ ilẹ̀ tí mọ́ náà ṣòro àti wà bí abẹ́rẹ́ àti èrè lóru ilẹ̀ tí mọ́ Sunday mo ní Monday holiday wà pé màá lọ lo POS màá gbowó yẹn àṣẹ transfer màá ṣe tó àmà POS màá gba gbowó yẹn pé kó má wọ̀ọ́rì lónìí irọ́ ni inú tiẹ̀ ń bóun ẹ̀jẹ̀ yẹn ó ṣáà nà bọ́ sí mi lọ́rùn ní àṣẹ tí ẹ pa mí ni pé báyìí ká pariwo bí àbáyé ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n gbọ́ máa gbọ́ ní ilé kejì mo ní má sọ jẹ́ ká tí àbáyé mọ́nu toilet mí sí ti room toilet ká tí mo mọ́nu ní àti ìyá ẹwẹ́ ká máa lóní irọ́ ní ká mú ìyá yẹn síta tí bá dáhùn lóhùn tí mo máa kóhun ṣẹ́ ohun tóhun ti ń lò bọ́n láì ṣàmọ́ ní bí i 7 years ṣé mi mọ̀ ni pé àmọ́ tóhun ti padà nù òun lẹ́jẹ̀ lójú o òun ṣé mi dìbọn mú rí mi oníká bọ́ta mi àti àkámọ́ mo wá ní àmọ́ kí mo pè wá iṣẹ́ nǹkan tó wá ṣe kọ́ ló ní ọ̀gbẹ́ni jáde ó ṣàbẹ̀ sí alẹ̀ èmi rẹ̀ kó darí ọlọ́pàá bá wa ń bẹ̀ èmi àti àkámọ́ àmú ìyá yẹn síta mú mi síta yàrá mọ́ mi síta so bóyá tó bí a bí 30 minutes bóyá sílẹ̀kùn yẹn pé yáyá mú ìyá yẹn wọlé gbàdémi àti àkámọ́ jẹ́ máa mú mi wọlé ààrẹ jẹ́ lẹ́lẹ̀ ó ti dú dádì lọ́rùn ó ti rá dádì lọ́rùn fún ara ẹ̀ mo pariwo so mi pariwo ó kọ̀ sáré fò wá láti distant kò jìnnà síbi ibi tá ó kọ̀ sáré fò wá bóyá wọ́n mi so nìyẹn ó yẹ gún wọn lọ́bẹ lọ́rùn yẹn so bóyá gún wọn lọ́bẹ lọ́rùn wọ́n mi kọ́ ṣubú dáhùn fàṣẹ so bó ṣe rẹ́ ọrùn wọn nìyẹn gbà tó rẹ́ ọrùn ẹ wọ́n ṣàwọn àlẹ́ wá ní ó yá ṣiṣẹ́ ìwọ wá ní ká ṣe pé ká máa lọ ni mo ní ká máa lọ ṣùgbọ́n ẹ fẹ́ bọ́sítà bọ́n ọmọ ẹ ṣe dé nìyẹn àwọn ọmọ ẹ ṣàwọlé oníta nìyẹn iṣẹ́ ọlọ́pàá ni mo ní kó iṣẹ́ ọlọ́pàá pé ó lè jẹ́ àwọn ọmọ bàtà ọmọ ẹ dé so àṣà lọ́ọ̀kì lẹ́yìn ilẹ̀kùn lẹ́yìn so a lọ dúró oníkà lọ dúró kí adó kìsìn so ọ̀rẹ́ wọlé bàtà ọ̀rẹ́ wọlé so kò fi sáré fọ́ di ọ̀rẹ́ lẹ́nu so fọ́ di lẹ́nu so ó dàdọ̀ balẹ̀ ó sọ ọwẹ́ ó so ẹsẹ̀ so Felix wọlé mo di Felix mú so àfọwọ́bò lẹ́nu aṣọ ẹsẹ̀ so àdìlọ Felix wá ní àpé ẹjọ́ má sọ̀rọ̀ pé má sọ̀rọ̀ kan pé kó má sọ̀rọ̀ so àkàmọ́ wá dúró ó kọ́ dúró tí wọ́n gbà tó yá ó bọ́ sáwọn àti Kofi èmi wá dúró tí wọ́n sáwọn mẹ́ta dojúbo lẹ́wọ̀n sọ̀rọ̀ so àkàmọ́ àti Kofi wọ́n ṣáà wọ́ dáàdì wọ́n lọ sínú rúùmù wọn lókè torí bàtà wà tá dé gbogbo ní rúùmù la yẹ̀wò bàtà dé sílé yẹn gbogbo ní rúùmù la yẹ̀wò so mo ní rúùmù dáàdì lélẹ̀ rúùmù ọmọ ẹ lélẹ̀ so rúùmù guest lè ó ní àkóso àlà so ṣáà wọ wọn lọ sínú rúùmù wọn àwọn méjèèjì wọn lọ sókè èmi wà ń sálẹ̀ bàtà wà dé wá ní ọ̀gbẹ́ni ó yá lọ́mú mọ́físíkì wà nù ẹ̀jẹ̀ yìí o so mo lè lọ́mú mọ́físíkì nù lẹ́lẹ̀ so mo mọ̀ pòpò ẹ̀ Kofi wá ní àpé àwọn ọmọ yìí àmà pa wọn síbẹ̀ mo ní àwọn ọmọ yìí ò ṣe ọ̀hún ṣe ní ti dáàdi wọn àti mọ́mí wọn nìkan lọ́ fi iṣẹ́ tí ò tẹ̀mí lọ́rùn lọ́ fi lọ tí mo dẹ̀ gbowó lọ́wọ́ wọn jẹ́ ká máa lọ ẹ̀ ti pa wọn ẹ̀ má pa ọmọ yìí ó ní àlè fi wọ́n lẹ̀ sí gbà náà o bí ẹ̀ ká máa kó wọn lọ mo níbo la ń kó wọn lọ oníṣẹ́ àmà wọ̀ rí onímọ́tò tó gbé àmọ́ onímọ́tò wà ń ta ó ní kí n lọ sí bùtù mo sí bùtù sọ àwọn méjì wọn kó àwọn ọmọ yẹn kó wọn sí inú bùtù sọ wọn dín wọn pa ó wá ń bè lọ gbé ṣe petrol wà nù jẹ́ẹ̀lì mo ní àpé kó lọ bí kẹ́ka lọ ṣẹ́ẹ̀kì àjẹjẹ ṣẹ́ẹ̀kì oníkìlọ ẹ̀ petrol ṣe oníkì má wọ̀ rí ní mo ní ṣe wẹ́dà sínú mọ́tò oníkì má wọ̀ rí ó ṣáà ṣe jẹ́ yẹn kò sí petrol ní jẹ́ ó wá ní ibo ní petrol tí wà nù lé oníkìlọ ẹ̀ petrol yẹ ká máa lọ ó ṣáà wọnú kẹ́ẹ̀gì bíi jẹnẹrétọ̀ níta àwọn kẹ́ẹ̀gì tàbí petrol wà ń bẹ̀ 50 litre kan wà ń bẹ̀ tí dáàdì gbé wọlé àtẹ́kù so bó ṣe gbé ṣí báyìí oníṣòmi lélẹ́yìn àbí lè fi gbóhùn ní àpẹtrol lélẹ́yìn bóyá gbé wọlé nìyẹn ìgbà tó gbé wọlé so ó ní kémi àti àkàmọ́ bí ká kí n drive mọ́tò yẹn síta ní compound pé kí n má wọrí pé òun máa bá mi sí mo ní ká máa lọ ó ní kí n má wọrí kí n drive síta iṣẹ́ drive síta mi àtàkàmọ́ àbọ̀ síta àgbẹ̀mọ́tò síta àwa ní mọ́tò so ìgbà tó yá kò pẹ́ bí 1 hour ṣá so bóyá jáde ní ọkọ̀ tìgéètì bí géètì ó tìgéètì yẹn síta so pé ìwọ́n mọ́tò ní ká máa lọ mo ní kí ló fẹ́ tó ṣe ní kí n má wọrí so àṣà lọ ṣá bàtà ń lọ mo wá ní ibo la máa lọ báyìí àkàmọ́ ní ká máa travel lọ bí tóun ti wá kí ká mọ́tò yẹn lọ sí lóun ti wá pé ká máa wọrí pé mo wá ní àpé ṣé ọmọ yẹn náà ṣe fẹ́ kidnap wọn kílẹ̀ fi wọ́n ṣe kò sówó lọ́wọ́ wọn kò sí nǹkan lọ́wọ́ wọn kílẹ̀ fi wọ́n ṣe ó ní kí n má wọrí pé ọ̀hún máa lọ já wọn síbi kan ṣá mo níbi lẹ́yìn já wọn sí
ó ní kí n má wọ̀ yìí wọ́n á ní èmi ò lọ o jẹ́ kí n bọ́lẹ̀ bí kò fi ṣe ní pé má wọ̀ pé kí n má nìṣó lọ́nà ọ̀nà bíúrì pé kí n drive so tó ló gbé bọ́n sí mi létí ni so ó ṣáà kí n drive má nìṣó lọ́nà bíúrì so ó ṣáà gba dáàdi bíúrì yẹn àdúrógbé odò bíríjì yẹn níbi akérèbà àdúrógbé odò bíríjì yẹn so à ń wash so títí kọ́kọ́ dá àgbàdo yá àwọn mọ́tò ń kọjá ń tọ́nà ó ní ká máa lọ ká lọ tọ́n ká máa lọ sọ́nà bá dá yẹn kò fi ọwọ́ bí after 4 ilẹ̀ tí mo so àṣà drive lọ sọ́nà ọba dá yẹn bàtà dé bẹ́ẹ̀ so a dé bi bridge ọba dá ó wá ní kí n dúró ní mọ́tò kí n má bọ́lẹ̀ kí n wá stand by o tó tí n bá bọ́lẹ̀ o máa yìnbọn fún mi ni o àwọn dẹ́ máa pa àwọn ẹ̀rọ àwọn méjì máa lọ o bí wọ́n máa gba fóònù mi pé àtẹ́tì ẹ̀ mi gbogbo ìkọ́ tó wà lára wọn máa gbà pé wọ́n máa lọ wọ́n wo yẹn pé mo lùsì nìyẹn o pé tí n bá ti gbọ́n sọ́n lọ èmi kó wá ṣe ní kí n gbàgbé yẹn so ó ṣáà wọ́n ṣáà ṣe bí mo wò wọ́n ní mìíràn wọ́n gbé ọ̀rẹ́ jù sódò àwọn méjì wọ́n gbé Felix wọ́n jù sódò so ó dà pé Felix yẹn kò òun wẹ̀ kí wọ́n sọ wẹ̀ òun wẹ̀ so wọ́n ìwọ́n mọ́tò nìyẹn ní àkàmọ́ wa ní à owó bàdẹ́ ti mọ̀ bí ká ti kóhun ti yìnbọn fọ́mọ ẹ̀ pé à o àwọn ṣe mistake o mo ní kí mo sọ fún yín bí kẹfọ́ ọmọ ẹ lẹ̀ ó wá ní àpé òun ṣe mistake o pé àpé àwọn ṣe mistake o so àṣà ń lọ ṣá ní àkàmọ́ wa kò fi wá ní pé bọ́lá àwọn agbọ́mọ́tò yìí sí àkàmọ́ ní ká máa gbé travel mo ní èmi ò lọ o so wá ní kí n tán padà pé ká máa lọ báyìí bẹ̀rẹ̀ sí lọ sọ́nà òkè àtà nìyẹn àṣà wọnú street kan bí i park síbẹ̀ bàtà park síbẹ̀ gbogbo fóònù tó gbà so fóònù tó gbà ó sì wọ bí i 14 lọ́rọ̀ inú ilé so fóònù dáadé àti ọmọ yẹn àti fóònù tó wà nílé wọn ṣá fóònù tuntun tó kó so ó wà ní ọwọ́ ẹ̀ so àṣà drive a park síbẹ̀ yẹn so inú port dáàdì about 10,000 bẹ́ẹ̀ so àṣà bọ̀lẹ̀ ṣàgbàtà bọ́lẹ̀ so tó mọ́mí kò sówó lọ́wọ́ rárá kò sí nǹkan ní port wọn kò sówó lákàntì wọn so àṣà bọ̀lẹ̀ bàtà bọ́lẹ̀ àṣà ta ọ̀kadà gbogbo adé junction ìta òsì bàtà bọ́lẹ̀ junction ìta òsì àwọn wa ní ká máa lọ sí àwọ̀ taisi àṣà ta taisi àmẹ́ta wọn ní ká máa gbé wa lọ sí hòtẹ́ẹ̀tì wọn lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀tì lọ́ọ̀jì sí yẹn so bàtà dé bẹ́ẹ̀ so.